ìmọ̀ràn ńlá tún leléyìí o. Saheed Shittu náà jẹ́ kan lára àwọn òṣèré tíátà Yorùbá ti gba MC Olúọmọ àti Koko Zaria ní ìmọ̀ràn tó ṣe kókó tó ṣe pàtàkì lórí gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ nínú ẹgbẹ́ onímọ́tò ní Lagos State. Ó lágbára. Irú ìmọ̀ràn wo ni Saheed Shittu gba àwọn ọ̀rẹ́ àtijọ́ méjèèjì tó dàbí gbà wípé ọ̀rọ̀ ipò kò ṣepò láàrin MC àti Tafa ó ti pín àwọn méjèèjì sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Kí ni tó sọ gan nípa àwọn méjèèjì yìí? Mo tún kí yín káàbọ̀ sórí ètò lọ́tẹ̀ yìí. Ṣàlàáfíà ni mo tún bá èèyàn mi lákòókò yìí lórí gbogbo rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ NURTW ní Lagos State. Saheed Shittu náà ti sọ tiẹ̀, ó náà ti fi ìmọ̀ràn tiẹ̀ síta fún MC Olúọmọ àti Koko Zaria, pàápàá jùlọ bó ṣe wípé ọ̀rọ̀ fàǹfà ipò state chairman ó ti di nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀ máa rí Koko Zaria bí ọ̀dàlẹ̀ bó ṣe fi ẹ̀yìn MC tán ti jọ ń bọ̀ tipẹ́tipẹ́ tó fi sílẹ̀ tó sì bá Tafa ségò lọ. Sọtúnṣòsì má bàbí kan jẹ́ ó ní Saheed Shittu fi ọ̀rọ̀ náà ṣe nítorí wípé ó ní òun ò lè gbàgbé gbogbo àǹfààní gbogbo oore má ní gbàgbé tí MC Olúọmọ ti ṣe nígbésí ayé òun tó sì ṣe wípé dé àkókò òun sì ń jọrọ rẹ̀ bẹ́ẹ̀ sì ni òun ò lè kóyan Koko Zaria kéré nítorí lọ́nà kan àbí méjì òun ti jàǹfààní títí ẹ̀ náà. Kí wá ní ìmọ̀ràn tó fi síta fáwọn méjèèjì? Kí ni tó sọ nípa àwọn ọ̀rẹ́ méjèèjì yìí? Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ká jìjọ gbọ́n tó ṣàlàyé nínú ẹ̀ kẹ́sì máa bá mi fi èrò yín náà lórí ẹ̀ sí comment. Mo fẹ́ sọ̀rọ̀ lórí Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà Gbádéwọ̀lú wọn àti Alhaji Koko Zaria Zagaza. Ọlọ́run mi ò wàláì. Ẹ̀rí pé mo mí kanlẹ̀. Ta ló sọ pé orí ọmọjọ́ kan ò gbà kó? Orí ọmọjọ́ kan gbà kó tó máa tẹ̀yìn ìṣẹ̀lẹ̀ láàmú. Àwọn àgbàlagbà dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹ jẹ́ ká tọ́jú gbálé torí pé èèyàn mọ̀ etí tó kó máa so. Alákọ̀ọ́kọ́ Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà Gbádéwọ̀lú wọn. Bàbá ẹ̀rí pé máa ń tẹnumọ́ fún pé ọmọ Òṣòdì làwa ò ọmọ òrónà gidi. Ọmọ Òṣòdì tó confam ń la wá ṣẹgẹẹtì. Àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà ẹ lọ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù o, kẹ́dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àfaradà gan, kẹ́dẹ̀ má tẹ̀lé ọ̀rọ̀ ẹnu social media. Ìwọ̀fà lẹ́nu ní tó bá wẹ lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ. Ṣé ti gbọ́? Gbogbo tó bá wù tó bá fi bú yín ẹ má ṣe bí ẹni pé gbọ́. Mo tiẹ̀ like silence is the best answer for you fool. Bẹ́ẹ̀ ń filé ayé wọn jó, bẹ́ẹ̀ ń fọ̀rọ̀ wọn jó yẹn, bẹ́ẹ̀ ni kẹ́sì jẹ́ kó máa lọ. Ẹ má fún ẹ̀dá Ọlọ́run kankan lésì tọ́lọ́ máa fi gbé yín débi tẹ́ ń lọ. Alhaji Musiliu Ayinde oore tẹ́ ṣe nínú ayé àwa yìí náà, àwa náà ò lè gbàgbé. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ Murphy Àfọlábí nínú gbogbo onítíátà tí ó lábòsí láyé. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ yìí, wàláì tàláì súnmọ́ bí láìláì sí láwà. Murphy Àfọlábí máa jáde ó máa sọ̀rọ̀. Onítíátà bẹ̀rẹ̀ lẹ́rí tó jáde tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ wò gbà tá ẹ fẹ́ ṣe election, ẹ wo iye onítíátà tẹ camp. Ẹ̀yin náà tá bá bẹ̀rù wí ká bẹ̀rù wí o. Gbogbo àwọn onítíátà tẹ camp ní jọ́nà lọ́hùn lẹ́yìn Igwe Alubarika boss wa nìkan ọba onítíátà Igwe 1 Alubarika boss òun nìkan ló jáde tán. Ṣé gbogbo àwọn tó kù jáde ni tí Murphy bá dẹ̀ ń bẹ láyé Murphy Àfọlábí kọ́ lọ́n bá ń fọ̀nù kẹ́kọ̀ọ́ tẹ́ láfẹ́fẹ́ rẹ̀ wàláì Murphy máa jáde tán. But torí pé àwa jẹ́ ọmọ Òṣòdì wọ́n ní ká tọ́jú gbálé torí pé àwọn ètí tó kó máa so. Àwa sì wà lẹ́yìn yín dọ̀la àtàrà yàrá kìyàmù ikú tó bá máa pa yín billahi azim kó kọ́kọ́ lọ pa gbogbo àwọn ọ̀tá mi náà. Tó bá pa gbogbo àwọn ọ̀tá mi pátápátá kó ṣe wá parọ́ àwa kó tó déwájú yín. Torí pé orí tẹ́ ṣe fáwa náà pọ̀. Àwọn èèyàn fẹ́ mọ̀ di orí yẹn bọ̀ tèmi ní sọ nígbà tèmi àti yín bá tó pàdé máa sọ orí náà fún yín torí ọlá orí yẹn làwa ń jẹ dọ̀la yìí. Alhaji Koko Zaria ọmọ ìlú mi nìyí o, Kwara State ọmọ ìlú màmí nìyí o. Ẹ̀yin náà dẹ̀ ń ṣẹ́ni tí mo lè fọwọ́ rọ́ sẹ́yìn o, àmọ́ ẹ̀ràn tí ìpìlẹ̀ ó dẹ̀ dùn mí o torí pé kò gbẹnu rú mi yìí kí n bú yín mi dẹ̀ lè sọ̀rọ̀ sí yín àtàyà kìyàmọ̀. Dàwọ̀sídé mo lọ sí location kan ní Kòròdú. Àwọn SARS wọ́n wá stop mọ́tò mi ní Ìkẹjà. Báyìí stop mọ́tò mi báyìí mo fi ọba tó ní mí àtijọ́ ti máa pàdé Ọlọ́run ọ̀rọ̀ tí mo sọ ti bá parọ́ kọ́lọ́ ń jẹ mí yá. Alhaji Koko Zaria ti rí mi nínú mọ́tò wọn, wọ́n dẹ̀ lọ páàkì síwájú. Wọ́n lọ páàkì síwájú. Wọ́n dẹ̀ wá bá mi
pẹ̀lú àwọn sacks ẹ pé àṣẹ ẹ̀ mọ́ Saheed Osu ni irọ́ àkúnṣẹ́ ní tẹ́lẹ̀ ìdí sọ́pẹ́ máa lọ ó dẹ̀ bá mi fún àwọn sacks yẹn lówó ẹjọ́ sẹ́yìn ni mo fẹ́ bú. àmọ́ nǹkan tẹ́mi kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ̀rọ ni wípé ṣe rí ibi ilé ọ̀hún lé ni o mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé láyé ìgbà tó ṣòdì ń jẹ́ Òṣòdì ẹlẹ́mìíta ló sí o nínú àwọn boxer pé nínú pé kéèyàn good kéèyàn dá sọ́wọ́ gan ẹ mọ̀ pé kò sẹ́lẹ̀mí George Bush o Nayam kò sẹ́lẹ̀mí ẹ̀ set àwọn bàrà Sunday set àwọn Van Dam gbogbo àwọn tí mo dárúkọ yẹn lọ́run fi George Bush ṣo lórí wọn ni ò níbi ẹ̀ṣẹ́ bọ̀ pẹ̀lú gbogbo agbára pẹ̀lú gbogbo tọ́lọ́run fún wọn Ọlọ́run tẹrí Táló àti Nayam tó jẹ́ George Bush Ọlọ́run tẹrí wọn bá fún yín ni ìgbà tí 36 òun sì wà 36 òun ẹ mọ bógun náà ṣe le tó lóṣòdì kò wá ń ṣèṣì tí gbogbo ẹ ti rọjú kẹ wá fi ilé ìtọ̀dọ̀ ti yín lẹ̀ ẹ rántí pé lebi tẹ́ lọ yẹn àwọn náà léèyàn tí wọn á dẹ̀ máa bẹ̀rù pé ẹ̀yin tẹ́ bá léyìn jẹ́ tẹ́ sáwá bíbà ṣáwọn ò ní máa bẹ̀rù yín èmi bẹ̀ yín kò tí ì pẹ́ jù kò tí ì lọ jìnnà torí Ọlọ́run àtànábì Muhammad mo fi Káàbà tẹ́yìn méjèèjì jọ lọ mo fi ọjọ́ tẹ́ máa pàdé Ọlọ́run mo fi bẹ̀ yín àwọn gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń gbé Alhaji Koko Zaria àṣepẹ́ má gbé wọn ṣépè mọ́ torí wọn kì í ṣe ní èpè gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń gbé Alhaji Musiliu Àyìndé ọmọ Akínsọ́yà Gbádéwọ̀lú wọn tẹ́ ń gbá wọn náà ṣépè ẹ má gbé wọn ṣépè mọ́ torí wọn ṣe ní èpè ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin area boys yìí gan mo fọba tó ní mí búra nígbà tọ́rọ̀ election Tinubu ń lọ mélòó nínú yín lọ gbé ṣépè ṣebí MC Olúọmọ yẹn náà ní gbogbo ayé ń ṣépè fún iṣẹ́ tó ń torí ẹ̀ gbé MC Olúọmọ ṣépè òun lẹ́yìn ń jẹ́sẹ́ tó ń ṣẹnu bálabàlá sí i mélòó nínú yín lọ́mọ̀ ó wá di nísì pé ó gbéjọba lẹ̀ kò gbéjọba lẹ̀ ó dá o kò dá o àmọ́ ẹ rántí pé ilé ayé yìí náà ìlú gángan ni tó bá kọjú dùnú sẹ́yìn kan ó máa kẹ̀yìn ìbànújẹ́ sẹ́lómi ni ẹ sọ ẹ̀dá kan tó tẹ́ gbogbo ayé lọ́rùn rí gbogbo àwọn àṣìṣe kéékèèké tí ó wà ní mí ni a bẹ̀rẹ̀ sí ni máa wú jáde Ọlọ́run ọlọ́jọ́ ìní akọ gbogbo wa mọ̀ ṣe ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú. Ó lágbára ọ̀rọ̀ rẹ o ìmọ̀ràn lẹ́gbọ́ tí Saheed Osu gba àwọn méjèèjì Sọ̀túnṣòsì ló sì fi ìmọ̀ràn náà ṣe ó ní kí MC Olúọmọ kó fi gbígbọ́ kó fi ṣaláìgbọ́ kó má tiẹ̀ kọbi ara sí gbogbo ohun táwọn gbọ́ yìí sọ wọ́n tí wọ́n ń sọ nípa òun pẹ̀lú Koko Zaria àti Tafa bẹ́ẹ̀ náà ló dẹ̀ gba Koko Zaria náà ní ìmọ̀ràn wípé bí kò bá wà kẹ́ẹ̀fù bó bá dọ̀la ohun tó ń ṣe lénìí kó má padà wá lọ bounce back kó má di pé àwọn tó sá lọ bá wọn padà mọ̀ wípé ìwọ tó lè fẹ́ ni tí ẹ ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ for over 40 years gẹ́gẹ́ bóun tó sọ tó lè fi sílẹ̀ tó lè dalẹ̀ kí wá ló fẹ́ ṣe fúnlọ àwa ẹ̀ tí ó bí wa nínú kó má dàbí ọmọ tí ó sọ lẹ́nu tó ṣe kíni tó sọ àpò ìyàkọ́ ìmọ̀ràn gidi ló fún àwọn méjèèjì sincerely speaking ká má parọ́ ìbá sì dá káwọn méjèèjì kán mú ìmọ̀ràn yìí lò kán má wò pé bóyá ẹnu ẹni tó ń bọ̀ pé bóyá ẹni yẹn ó kéré sáwọn àbí anything ó yẹ ìmọ̀ràn tó yẹ káwọn méjèèjì kán sì dà nǹkan mú lò ní ìmọ̀ràn tó ṣe kókó òun ló gba àwọn méjèèjì and lórí ọ̀rọ̀ tó sọ nípa àwọn òṣèré Nollywood wàhálà kò sí rọ́ńbẹ̀ torí ní gbogbo àwọn òṣèré tíátà Yorùbá mélòó nínú wọn láti rí tó dìde tó stand up fún MC Olúọmọ yàtọ̀ sí actor Láyà Igwe tó fi ẹsẹ̀ méjèèjì dúró sẹ́yìn MC Olúọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn MC tó ti ṣe dáadáa fún tó ti support wọn dáadáa nígbà tán nídìí ẹ̀ ọ̀pọ̀ nínú wọn káwọ́ tì báyìí wọn dá sí wọ́n ṣe bí gbà pé bóyá ọ̀rọ̀ náà kàn wọ́n tán bá tún wá rí i pé gbogbo ohun tó wà ńlẹ̀ ó tún lọ tán tún need assistance wọn á tún lọ bá kí ẹni tó ṣàǹṣe dáadáa kó continue láti máa ṣe dáadáa òun náà lọ́lọ́run ó fi máa gbérúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ó fi máa gbé lọ́wọ́ sókè ẹ jẹ́ ká lọ wo abẹ́ fídíò yìí ká ka kọ́mẹ̀ntì kan sí méjì ká gbọ́ opinion àwọn èèyàn náà nípa gbogbo ìmọ̀ràn tí Saheed Osu tó gba àwọn méjèèjì yìí options ó ní the most sensible person that ever intervened in this issue so far keep up the wisdom my brother Moshood Aminat ó ní kudos to you my kudos to you brother God bless you Bukky Lawal náà ní I God bless you brother me you really spoke well and I appreciate that. So a lot of people ló comment the Saheed Osu lọ́dà fídíò yìí wípé ohun tó ṣe nǹkan tó dáa ni pé so far òun nìkan làwọn ti rí tó sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ níbi bó ṣe yẹ kó gbé kalẹ̀ tó dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú wisdom tó ṣe wípé àwọn méjèèjì sọ̀rọ̀ bá ní kó mú ìmọ̀ràn yìí kí wọ́n mú un lò á ṣe wọ́n láǹfààní sincerely á ṣe wọ́n láǹfààní nítorí bálọ̀ àbọ̀ á ṣe kíni àbọ̀ á bọ̀ ó di dandan. Ẹ̀yin èèyàn wa ẹ máa bá mi follow DigiNaija online lórí Facebook tẹ́yin ò bá ti follow ẹ̀ tẹ́lẹ̀ link tó máa gbé yín dé orí page wa ó wà ní abẹ́ fídíò yìí ní comment section fídíò yìí and gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ̀yin náà ẹ má gbàgbé láti máa bá mi click lórí subscribe button tó wà ní abẹ́ fídíò yìí ẹ máa bá mi fún fídíò ní ìka ọwọ́ ìyẹn thumbs up like ẹ sì máa bá mi share
kó máa lọ lórí ayélujára. Kémi àtúnyín ká tó fi ayọ̀ àtàláfíà ká tó fi pàdé.